Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá mi ní diaspora ní Nàìjíríà ni. Anywhere tí bá ti ń wò mí, bẹ̀rẹ̀ sí ń gbọ́ mi. Mo kí ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ káàárọ̀. Mo kí adẹ́kú ọdún, ẹ̀mí wọ́n ṣe púpọ̀ rẹ̀ láyé. Tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation, ẹni ọ̀dọ́ tó bá jẹ́ bí tèmi tó ń condemn pé you are one Nigeria kò ní ọgbọ́n, kò dẹ̀ ní òye. Tó bá jókòó, tó bá ronú, tó bá wo Nàìjíríà látẹ̀yìnwá títí dìsìn, kí ni Nàìjíríà over wa, kí ni a benefit, pé nǹkan tá a ṣe máa ń benefit àwa tá a jọ ọmọ Nàìjíríà o, nǹkan tá a ń benefit ni o, tẹ́gbọ́n bí wá sínú ìlú nǹkan tá a ń benefit ni o, kò sí. A kò wà jobless. Bọ́ ìwọ ọ̀dọ́ tó yẹ pé little money tó rí tí ń rówó, ẹ̀yin lẹ jẹ́ àwọn leaders wa máa wà wípé and live large, live large, ìwọ ọ̀dọ́ tó yẹ pé ò tí yò, wa máa take picture, wa máa mú sọ̀bẹ̀, wa máa take picture, wa máa fọ rubbish sí, wa máa post ẹ̀. Ronú náà, èlé ló ń rí, èlé tí chain tó ń rí, ronú future ẹ̀. Data yẹn software fi sọ̀rọ̀ sókè, á fi máa fọ rubbish. Lọ́la àwọn mọ̀ pé fake live ni, fi sọ̀rọ̀ sókè, fi sọ̀rọ̀ sókè. Bàbá wa olóyè Sunday Igboho nìkan kan náà wà Nàìjíríà, báyìí ti try gan. Ṣé o fi pò wọ́n wá owó wọn wá kó wọn ní pé kó wọn ní pé kí gọ́ọ̀mẹ̀ntì kankan fún àwọn lówó. Wọ́n ti wà páláyà wọn bọ̀, wọ́n ń pìtì àwọn ọmọ Yorùbá ni wọ́n ń pìtì àwọn ẹ̀gbọ́n, wọ́n ń pìtì àwọn ìyá wa, wọ́n ń pìtì àwọn ẹ̀gbọ́n wa. Travel àti nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bá wà ní Nàìjíríà lọ́wọ́ pé ojú ẹ̀ dúdú bọ́ tó bá jáde síta tó ti rá nǹkan kan 150 orí tẹ́ náà máa straight pé wọ́n dàgbà àwọn kìíní wọn ṣe náà máa rọ́bìṣì náà ṣe fún wa o. Nítorí yẹ ká máa jẹ kọ́là ń jẹ, tó yẹ ká máa mú kọ́là ń mu wà láìtàláìsí wọn bìlà làsílẹ̀ wa. Wọ́n ń fi àjẹ wa. Ìwọ ọ̀dọ́ tó lọ school tí ìyá oorun parun ìṣẹ̀, bàbá oorun parun ìṣẹ̀ tó fi lọ school tó wá graduate tó yẹ àsìkò tó yẹ kó máa jójẹ wọ́n á fi ṣègbálẹ̀, àwọn náà tó wá ń bọ̀ ẹ́. Ronú náà, time tó yẹ kó fi settle down, tó yẹ kó ní family tiẹ̀ gan, wàá fi máa fẹsẹ̀ gbálẹ̀. Tí ẹ bá ṣe pé ọ̀kadà tó ń ẹ̀pà àwọn èèyàn wa, kí la bá máa sọ? Àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe tó dáa. A dẹ̀ ń sọ lójoojúmọ́, ìwọ ọ̀dọ́ mi wà comment rubbish. So má comment rubbish lọ́nà ọ̀dọ̀ tèmi o, èpè ló máa gbà torí àárín nǹkan tó ń ṣẹlẹ̀ inú wo pẹ̀lú ogun kan tó ń ṣẹlẹ̀. Ìlú la wà yìí náà, olórí burúkú wọn gbogbo wọn owó tẹ́kọ́ máa fi túlù wa ṣe, wọ́n ń kó wá ń fi ra lẹ́sà brọ́dù. Ṣé wọn lè tún Nàìjíríà ṣe kó rí bìtà brọ́dù ni? Àbíṣẹ́rù fípa àmọ̀kọ́tà ń sọ náà. Wọ́n kọ́ ló ń sọ fún mi. Ọ̀dọ́ bíi tẹ́lẹ̀ lèmi náà jẹ́, mo fowó mi ra dátà, mo fi sọ̀rọ̀ sókè because tẹ́lẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ bọ̀ mo ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà, mo wò pé òwúwẹ́ ọba àṣẹ ráìtì, wọ́n máa ṣe ráìtì. But every day àwọn Fúlàní, àwọn cow, àwọn ẹranko, wọ́n á kó àwọn ìyá wa, wọ́n á kó àwọn bàbá wa, wọ́n á rape wọn. Wọ́n á tún gba ránṣọ́ lòun, wọ́n á tún pa wọ́n dànù. Àmọ́ àwọn ìyá wa, àwọn bàbá wa tó wà ní diaspora tẹ́ pé wọ́n lè ra àyàn payọ́ tó ti ní bastard money lọ, wọ́n ò ní lè wálé láti wá dá company sílẹ̀ náà. Tó wáyé pé Yorùbá nation ti dúró ní ìsìn, àwọn ọmọ Yorùbá á nílà káyà dẹ̀ lọ́gbọ́n. So wọ́n máa wọ́ láti wá dá company sílẹ̀. Wọ́n ní máa bẹ̀rẹ̀ Fúlàní pé bóyá táwọn bá wá Fúlàní máa já wọn gbé, Fúlàní máa pa wọ́n dànù. Wọ́n máa wá dá company sílẹ̀, wọ́n youth tó lọ school tó graduate tó dẹ̀ dàgájẹ́ láyà rẹ̀, wàá ríṣẹ́ ṣe. Wọ́n náà máa perform tó yẹ kó ṣe perform, àwọn tó yẹ kó flow àwọn fọ́ lówó. Gbọ́ngbà tó bá kàn dẹ̀ wà tó kàn gbọ́jọ́ sórí tó wúlò nu ẹ family, tó wúlò nu ara, tó wúlò láàrin rẹ̀, kí wá ní kókó ẹ? Ronú náà. Ẹ̀yin youth tẹ̀jẹ́ bí ẹgbẹ́ mi tó wá 2000 square election, wọ́n máa kówó fún yín, wọ́n máa 5,000 lọ yín lọ àti rice congo kan, gbogbo tó ń ṣe yín ti tán. Ẹ tún máa jẹ́ ọdún mẹ́jọ. Táwọn bá dẹ̀ ti wọlé títẹ́ glass ni wọ́n ṣẹ̀ ní fẹ́ rí yín, wọ́n náà ọdún sáǹsì ni ẹ sọ pé mi sílé. Ẹ̀yin lẹ́dẹ̀ fa wọ́n yẹ pé ìgbà 5,000 lọ́wọ́ wọn, ẹ̀gbà rice lọ́wọ́ wọn. Kò sí iye téèyàn lè gbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì, owó èpè ni. Ó gba 100 million, owó èpè ló ná. Gbọ́dọ̀ owó yẹn gò lè mọ̀ tó máa fi ṣe. Ọmọdé ti fọ́n lépè, àgbà ti fọ́n lépè. Nǹkan tó ń dùn mí jù nìyẹn, owó náà ẹ̀rí ṣe sí Nàìjíríà. Kí ló mú normal stable Nàìjíríà? Kò sí nǹkan tó mú normal stable Nàìjíríà. Mo fẹ́ lọ kírun ni bọ̀ ẹ̀ ń dùn mí gan. Because some ọ̀dọ́ bíi tèmi kàn máa wá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ máa sọ rubbish. Ronú náà, gbogbo ẹ̀yin stars wa tẹ́ jẹ́ hip hop artist,
ẹ̀yin náà sọ̀rọ̀ sókè ẹni voice láti sọ̀rọ̀ sókè Wizkid Davido gbogbo yẹn sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n frustrate wa náà wọ́n rapist wa wọ́n pa àwọn brothers wọ́n pa àwọn sisters wọ́n pa àwọn ìyá wọ́n pa àwọn bàbá wa dànù wọ́n dẹ̀ wà mẹ́ òun take picture òun kọ́ rọ́bìsì síbẹ̀ wọ́n tó ti yẹ tó ń pèrè mẹ́fà ṣówó tẹ́ ẹ kó máa yí lóun rí yẹn tí Yorùbá nation bá dé wàá rówó inú ẹ̀ máa dùn wàá benefit wàá jẹun tó wù ẹ̀ wàá mọ̀ pé àsìkò tí Yorùbá bá dúró nítorí yẹ kó máa jẹ lòún jẹ kì í ṣe pé nǹkan tó wà kàn sọ pé ìdí máa rí màá kàn jẹ ṣá rọ́bìsì nìyẹn náà ẹ ṣe tó normal o 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 wọ́n ti gbẹ̀rùn dúró.